bó bá ṣe páríkú láyé àbábá muhammadu àbábá muhammeda ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì àwa ọba kan láyé mọ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn gbogbo tí jẹ́ nàìjíríà bí gbogbo àgbáláyé ṣé rí àwọn ànábì tí wọ́n ti lọ àmọ́ wọn o àmọ́ àwọn ànábì bí ìgbàanì ayé ìgbàanì wọ́n sì wà o wọ́n wá láwòrán ara wa tá a dára wa mọ̀ tá a wọnú ara wa. ànábì wà nínú olórin jésù kristi wà nínú olórin ṣàngó wà nínú olórin ọbàtálá wà ọya wà orírì ọ̀ṣun wà ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olórin ọ̀run wọ́n wà o wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ fà nínú sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n wà nínú òṣèré orí ìtàgé wọ́n wà tó dẹ̀ jẹ́ wípé wàlíyé ọlọ́run ni wọ́n bẹ́ẹ̀ ni sáwa ọmọ ìyá ara wa àmọ́ ìyá ara wa nígbà tí Gbẹ́ngà Adébóyè wà láyé wọ́n bá sọ̀tàkù ni bẹ́ẹ̀ ni wọ́n bá Gbẹ́ngà Adébóyè sọ̀tàkù ni bẹ́ẹ̀gùn ṣe ń lé bàbá yẹn lóró ńlé gbẹ́rẹ́ tútù máa kún ara Gbẹ́ngà Adébóyè tí máa ní ọ̀gá kí ló dé wọ́n gbọ́ wọn ò mọ̀ jó òun ó sin ni wọ́n mọ̀ lé lóru náà mọ̀ ni tó bá sì pawó ní rédíò Lagos yẹn ẹ̀yin náà ló máa ná gbogbo ẹ̀ fún tán ní reception bẹ́ẹ̀ ṣe ń jẹ jòdò lẹ́ẹ̀mọ̀ jẹ súyà lẹ́ẹ̀mọ̀ jẹ gbogbo ẹ̀ ẹ máa sọ wípé Gbẹ́ngà Adébóyè tó nìkan wá ní ó ní multi-talented ní tó nìkan ní ó làwọn mákẹ́tà ń gbéṣẹ́ fún kò jẹ́ pawó kò jẹ́ tà tí èmi bá gbaṣẹ́ I propheted Wumi Oko Oro multi-talented tí mo bá gbaṣẹ́ nígbà ayé ọ̀gá Gbẹ́ngà Adébóyè èmi máa ń kóṣẹ́ fún wọn ni ọ̀gá mi iṣẹ́ tí mo gbà lélẹ́yìí ọ̀gá Gbẹ́ngà Adébóyè á bá mi lo gbogbo advert tí n bá kó fún wọn gbà ayé wọn tí n bá wá ní ọ̀gá mi owó nìyẹn gbà mo gbọ́ ó tún ti mú gbó rẹ àní ọ̀gá mi ní tí mú gbó gangan lé ní tá a bá wá mú gbó àbọ̀ mu tí èrè mo bọ́ ọ ṣiṣẹ́ ọwọ́ à ń kówó wọ̀ ń kówó fún mi lọ́nàwó rẹ àbọ̀ olówó náà ni ọmọ mu sí olóòṣà ìwọ ló lówó rẹ lọ́nà tí èmi náà bá fẹ́ ṣe program kò sí ẹni tó jẹ́ akin ẹgbẹ́ wa tó máa sọ pé kí n bò ń lo iṣẹ́ tí mo mọ̀ pé mo ní àǹfààní àti bá lo iṣẹ́ máa bá lò ó including music kódà gbogbo orin ọ̀gá Gbẹ́ngà Adébóyè ni mo máa ń play lórí program mi tí n bá fi ọ̀gá mi màmá mi evangelist Àtinúkẹ́ Ọbánlá wọlé kéwú ni ó fi wọlé kéwú ni ó fi wọlé ilé ológo ilé aláyọ̀ kéwú ni ó fi wọlé alá ni mo máa ń fi wọlé ni n bá fẹ́ sign out ilé mádélé mi o ilé mádélé mi o ó ní mo máa ń fi sign out tọ́jú orin ọ̀gá mi Gbẹ́ngà Adébóyè ibi mi wọ́n ń lọ lẹ́lẹ́yìí tí ò bá gbà kọ́rẹ́ rí ojọba ò lè dọ̀rí ọba ìgbà tí èmi náà tí mo wá ń lo promo àwọn èèyàn tí mo fẹ́ kí wọ́n mọ̀ wọ́n lórí agbágbé Ọlọ́fọ̀rúnkẹ́ Bíọ́dún ọ̀rọ̀ pọ̀ a ní Oko Oro dákun bò ń lo promo òun lórí prógáàmù rẹ ọkọ̀ Fọláṣadé ẹlẹ́nu pẹpẹjẹ a ní bò ń lo èló ni wọ́n gbà mọ́ ìwọ náà ti mú gbó a ní gbóbò sórí gbó lẹ́nu nítàgá mi Gbẹ́ngà Adébóyè máa ń sọ fún mi nìyẹn a ní ṣé mo ti gbúngbó máa dẹ̀ sọ fún mi ọ̀gá mi ní tí ìmú kankan láàárọ̀ yìí ó ṣe wá ní kó fún mi lówó kó kíní wá kí n bẹ́ẹ̀ ló jàre
èèyàn mélòó ló lè ṣe bí Gbénga Adébóyè ti ń ṣe àfi bẹ́ẹ̀ máa ṣe kéèta kẹ́ni mọ́ ní tẹ́mọ̀ sọ wípé kí ni sóò nìkan ni multi talented ni ń sọ̀rọ̀ lórí rédíò òun náà ní ọkọ̀ fújì òní ọkọ̀ orin ẹ̀mí yọkọ̀ bọ̀lọ̀jọ̀ yọkọ̀ wákà kí ni tiyín sẹ́yìn lọ́lọ́run tó dá ni sẹ́yìn lọ́lọ́run tó fún ní inspiration ni tó o bá gbà kọ́rẹ́ rí ọjọba ìwọ́gbọ̀n ò lè dọ̀rí ọba ẹ mọ èyí ká Ayéfẹ́lẹ́ tẹ̀ ń lo rẹ́kọ́ọ̀dù rẹ̀ ẹ ti mọ̀ pé yóò fún yín lówó ni tẹ́lòmíì tí ò tó yín ká Ayéfẹ́lẹ́ mon tó bá gbórin jáde ẹ mọ̀ retí kó fún yín 50,000 kẹ́ tó bá lò lórí rédíò ẹ wà lọ gba owó ẹ lọ yá owó gbọ́múlé láǹtà ẹ lọ máa fi promote olórin míì tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ti ẹjọ́ ríra rí ẹ lọ yá owó ẹ mọ̀ tún fi promote wọn àwọn tọ́lọ̀ ti fẹ́ kan promote tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́wà tó máa kówó lé lórí ọlọ́ndẹ̀ ń rí ìwọ́ọ̀dù ẹ̀ fún yín ńlọ́jáwọ̀ olórin náà fi lówó ju sọ̀rọ̀sọ̀rọ̀ lọ lórí rédíò ẹ̀sán ni ẹ̀mọ́ tó fà á ni sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ló máa pákéjì jíngù fọlọ́sẹ̀lú ọmọ wa ní ẹjọ́ ṣe ọlọ́lẹ́gbìmọ̀ asòfin bábádẹ́lẹ́gbìmọ̀ asòfin kò ní dá wa tàn mọ́ ẹjẹ́ àwọn olóṣèlú wọn wọlé tán wọ́n lè mọ́ pàdé mọ́ tọdún mẹ́rin ó fi pé tán bá ṣe jíngù fọlọ́sẹ̀lú wọ́n lè mọ́ pàdé mọ́ àwọn ní torí pé àwa pìrìsẹ́ńtà image maker ni wá àjàjà wa tá a bá ló kọ báyìí ẹni a bá fẹnu kàǹpé yóò wọlé ẹjẹ́ wọn wọlé wọn ò ní olórin wọn mọ̀ náwó fún bẹ́ẹ̀ ni ìjọ tí wọn ó bá ṣe celebration wọn olórin ni wọn ò náwó fún wọn ò ní náwó fún sọ̀rọ̀sọ̀rọ̀ tó pákéjì jíngù fún wọn tí wọ́n fi wọlé mọ́ reward ni ẹ̀san ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá mi Àdìgún Àrò mo gbé fún ọ ajókòódèké mọ́sálásí ó ti mọ̀ pé ẹ̀yin tẹ́ fẹ́ràn ara yín ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà ẹ fẹ́ràn ara yín kẹ́ ẹ kò lábò tó bá ti ẹ̀jẹ̀ obìnrin tá kìkẹ́ ń dúró lójú rẹ̀ tá ẹ̀ ráyè jẹran sóko sí ká ẹ máa jẹnu rọ̀gì bíi kílíbọ̀ lọ́wọ́ lórí rẹ̀ ẹ ní ẹ̀pù ẹ̀ àti gòkè ó máa ń nira fóbìnrin àmọ́ ṣá prophet Wumi Oko Oro multi talented ìyábùgà gbogbo wọn lórí afẹ́fẹ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ mẹ́rin iṣẹ́ gbóhùn erin ni ẹ̀yin ọmọ sàtẹ́yìn òjìyọ lọ́bẹ̀ ni ẹ wo bí iwájú lójúgun ń gbé ẹ̀yin ẹ jókòó odò ẹ mọ̀ pèrò mu sí ká ẹ mọ̀ sọ fẹ́mi pé sẹ́mi lèmi ń kọ wákà sẹ́mi mọ̀ ń kọ fújì mọ̀ ń kọrin ẹ̀mí kí ni tiyín sẹ́yìn lọ́lọ́run tẹ̀ fún mi ní inspiration ńgbà náà lẹ́mọ̀ wá kọrin ṣé ká máa sá lọ ni àbí adúró bí orin Àlàbí tèmi gangan ibi ó bá wù yẹn wọ̀n lù ẹ jókòó odò ẹ mọ̀ pèrò mu sí Àṣàkẹ́ òrèlé odù èmi ń relé odù mọ́ ń pa wọ́n wálé máa retí 50,000 naira kí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ yín kó fún yín ká ẹ tó bá lórin rẹ̀ lórí rédíò àwọn tí wọ́n dẹ̀ ń play orin mi lórí rédíò mi jẹ́rìí Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀gá mi pòdúsà mi Olúwabùnmi Àdìgún ó máa gbọ́ Wumi Oko Oro mi lè má lo rẹ́kọ́ọ̀dù ẹ̀ máa fi ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni Ọlọ́run ẹ̀ ń ṣe é fún mi bẹ́ẹ̀ náà làbúrò mi Kọ́dí Hamzat gbogbo àwọn tó ń lo rẹ́kọ́ọ̀dù tèmi lórí rédíò wọ́n gbà fọlọ́ọ̀ látara mi Ọlọ́run náà dẹ̀ ṣe kí ni ó ń tẹ̀ wọ́n síwájú ni bẹ́ẹ̀ ni Olúwabùnmi Àdìgún ọ̀gá ni ní rédíò Nàìjíríà pòdúsà ni lẹ́ka bí gbogbo prógámù bá fẹ́ jáde ó wà lọ́wọ́ Olúwabùnmi Àdìgún kò dẹ̀ fojú kọ́mánáìsì mi ẹ̀yin ẹjọ́kóòdù ẹ máa pèrò mu sí ń bẹ̀ ẹ máa béèrè wípé ṣé ká máa sá lọ ni àbí àdúró bí ó bá wù yẹn wọ̀n lù kọ̀ọ̀kan ayé bẹ́ẹ̀ ni bó bá wù yẹn gbọ́ bó bá wù yẹn gbà iná ń já fúra àwa iná ń já fúra. WhatsApp number Wumi Oko Oro 08141214070 ẹjọ́ torí Ọlọ́run ẹ máa lọ dánlóòdù mi lórí Wumi Oko Oro YouTube Wumi Oko Oro TV mi dúró kàkàkà síbẹ̀ ni gbogbo orin tẹ́ ẹ rí tẹ́ ní mò ń kọ yẹn ẹ máa wò ó ń bẹ̀ tó bá ṣe pé torí ẹ̀mí ni ẹ̀mí yẹn máa ń gbé mi ni tó bá ti gbé mi báyìí tí n bá ti wọnú orin lọ báyìí torí àwọn áńgẹ́lì ni orin ni áńgẹ́lì ni orin ni bẹ́ẹ̀ ni